Orúkọ mi ni Mallam Ọláwálé Rasheed, agbẹnusọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo fẹ́ fèsì sí ọ̀rọ̀ tí ọ̀gá ilé ìgbìmọ̀ asòfin àtijọ́ Timothy Owóẹ̀yẹ tán sọ, tán pe gómìnà wa ní gómìnà fìdíhẹ́. Ní tó yà yẹn lẹ́nu jù lórí ọ̀rọ̀ yẹn ni pé gómìnà wa ó dìbò ó wọlé, wọ́n tún gbé lọ ilé ẹjọ́ Supreme Court, wọ́n sì validate pé gómìnà tó wọlé rèé. Láti bí ọdún méjì sọdún méjì àbọ̀ yìí gómìnà sì ti ń ṣèjọba lọ, tí ń gba àwọ́ọ̀dù lọ́sàn-án lóru. Ó yà wá lẹ́nu pé ọ̀gbẹ́ni Timothy ó wá jáde síta yóò mọ̀ pé gómìnà ní gómìnà fìdíhẹ́. Níta èmi rò pé ó yẹ kán gbé àtẹ̀jáde kán fi tọrọ àforíjì lọ́wọ́ gómìnà pé ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu àwọn ló jáde lẹ́nu wọn. Àwọn ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ rèé o. Ọ̀gbẹ́ni Timothy yìí mo mọye ìgbà tó gbé fáìlì wá fún gómìnà pé kán bóun fọwọ́ sí tí ó jókòó tí ó tún wá bá gómìnà tí gómìnà sì ń fọwọ́ sí. Gómìnà kan náà yìí ló tún san gbogbo entitlement òun àtàwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin nígbà tí wọ́n kó lórí àga tán. Ṣé gómìnà tó ṣe nǹkan yẹn, ṣé gómìnà yẹn wá lé ẹnìkan wà ló wá yẹ kí ọ̀gbẹ́ni Timothy dìde kó pè ní gómìnà fìdíhẹ́? Ẹ̀yin tá a rò pé ó fà á ni pé bóyá wọ́n mọ òótọ́ ọ̀rọ̀, bóyá àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀ṣà-Land ní ló da ọkàn Timothy Owóẹ̀yẹ rú. Kí ló lè da ọkàn wọn rú? Àwọn nǹkan bíi mẹ́rin lèmi rò. Àkọ́kọ́, bóyá ẹ̀rù ń bà wọ́n torí èpè tí bàbá wa tán ṣe wàjà nílẹ̀ Ìjẹ̀ṣà tán ní ẹni tí ò bá ṣe ti Démọ́lá lẹ́lẹ́kejì báyìí ni ó ṣe rí, báyìí ni ó ṣe rí fún òun àti ìran ẹ̀. Bóyá ẹ̀rù yẹn ń bà wọ́n. Ìkejì, bóyá títí aláwẹ́ méjì tí gómìnà Adeleke tán ti fẹ́ parí táwọn Owóẹ̀yẹ àtàwọn ẹgbẹ́ wọn ò sì rí ṣe látìgbà tí wọ́n ti ṣèjọba, bóyá ní ń bà wọ́n lẹ́rù. Ìkẹta ni pé bóyá University of Ilésà tí gómìnà Adeleke tó ti ṣàṣeyọrí lórí ẹ̀ táwọn ò sì rí ṣe láyé tiwọn, bóyá yẹn náà ń bà wọ́n lẹ́rù. Torí èmi ò ro ìdí tó fi yẹ kí speaker wa àtijọ́ kó wá jáde síta kó pé gómìnà kan ní gómìnà fìdíhẹ́. Gómìnà fìdíhẹ́ tó ẹkùn ló ń bọ́ approve gbogbo fáìlì tó ń gbọ́ wá ń gbà náà. Òun ló tún sanwó mọ́ lọ lé tán mọ́ pé lẹ́yìn entitlement after office fún ẹ. So a rí pé èmi gbà wọ́n nímọ̀ràn pé ó yẹ kí wọ́n gbé àtẹ̀jáde kán tọrọ àforíjì lọ́dọ̀ gómìnà pé n táwọn sọ yẹn o kò yẹ káwọn sọ o. Tó bá sì jẹ́ pé àwọn ń rò pé n táwọn sọ yẹn ni ó di 2026 gómìnà Adeleke lọ́wọ́, wọ́n ń parọ́ ni o. Sẹ́rí àwọn aráàlú ojú wọn ti là níjẹ̀ṣà-Land lẹ́nìí yìí, ojú gbogbo èèyàn ti là pé àsánmọ́ ṣèjọba báyìí táráàlú ó sì jẹ̀gbádùn láàrin ọdún méjì péréte. So 2026 ó ti ṣọ́ọ̀jù fún gómìnà Adeleke torí bàbá wa Tinubu tí wọ́n ń gbójúlé pé yóò wá yíbò fáwọn, kò ní yíbò fẹ́ nìkankan. President ò ṣetán láti bẹ́ nìkankan yíbò, òun kálukú ní ọ̀lọ́ campaign. Wọ́n bá sì campaign àwọn èèyàn ó dìbò, àwọn aráàlú sì ṣetán láti dúró ti bo wọn ò ní jẹ́ nìkan kó jíbò. So èmi fẹ́ rọ ọ̀gbẹ́ni Timothy kan tàtẹ̀jáde kan tọrọ àforíjì torí tí wọ́n sọ yẹn nǹkan burúkú ni, kò sì tọ́ sí wọn lẹ́nu. Torí gómìnà tó gbé fáìlì wa bá láìmọye ìgbà, ó ṣe wá di pé gómìnà náà lọ wá pè ní bẹ́ẹ̀ téèyàn bá fẹ́ bújọba béèyàn bá rí ní tí ó fi bú mọ́ èèyàn lè dákẹ́ kéèyàn padlock ẹnu dípò kó wá mọ́ sọ wótòwótò ìsọkúsọ lórí rédíò. Ẹ ṣé.